Agogo tó ń ka wákàtí. Agogo tó ń ka wákàtí. Wákàtí mi sí rere o. Agogo tó ń ka wákàtí. Agogo tó ń ka wákàtí. Wákàtí mi sí rere. Agogo tó ń ka wákàtí. Agogo tó ń ka wákàtí. Tètè wákàtí mi ṣeré o. Agogo tó ń ka wákàtí. Agogo tó ń ka wákàtí. Wákàtí mi ṣeré o. Kò má sọ́gbọ́n kan tó lè dá o. Kò má ságbára tó lè ní. Mi ò tún rí wà tó tún lè ní. Ó lè táyé lọ́rùn, ó jẹ́ gbà ká mú. Agogo tó ń ka wákàtí. Agogo tó ń ka wákàtí. Wákàtí mi sí rere. Ọ̀rọ̀ gbọ́kàn tó lè dá nílé ayé mi. Mi ò tún rí wà tó tún lè ní. Ó lè táyé lọ́rùn, ó jẹ́ gbà ká mú. Agogo tó ń ka wákàtí o. Wákàtí mi sí rere. Torí pákọ̀ sílẹ̀ ẹ̀dá àti dúró, ó ti dúró. Àkọsílẹ̀ ẹ̀dá ti dúró, ó ti dúró. Ọmọ ẹ̀dá dáwọn ló ń sáré owó lójoojúmọ́. Àwọn ẹ̀dá dáwọn là ń sáré owó lójoojúmọ́. Ẹlòmíín sáré ó lọ fọmọ ṣẹ́ṣó. Ẹlòmíín sáré ó lọ fi ìyá ẹ̀ ṣẹ́ṣó. Ọmọ yẹlòmí ò tiẹ̀ kánà mọ́ o. Ìgbẹ́ náà fi ń jẹ búrẹ́dì o. Ẹlòmíì ń gbó bí ajá ni. Tèmítọ́pẹ́ nítorí kíni. Lálẹ́ mọ́ pákọ́ sílẹ̀ ẹ̀dá o, ó lè tàsé láyé. Ọmọ Balinga mi o, ẹ̀gbọ́n tó yá mẹ́lọ́n bàbọ̀gbọ́n.
oṣù ọlọ́ṣẹ́ kú kálẹ̀ ṣe o ọlọ́ṣẹ́ ẹ bá ń tọ́jú kì í nìyẹn máa bówó tọ́pẹ́. sb ọgbọ́n ẹ̀fọ́ ọgọ́tọ̀mọ lọ́lá sp dpo gbogbo bá sp ọmọ lọ́lá bàbá tẹ̀sí Eskay Balinga ọmọ Àbújá lọ́rọ̀ àní fẹ́dírà ẹkúnà omi tàná Tọ́pẹ́ mo tún gbowó dọ́là lánàá mi ò tí ì ṣe mo fẹ́ kó pọ̀ sí ni dáadáa. mo fẹ́ kókò sí ìyá mẹ́ràn tọ́pẹ́tọ́pẹ́ sb ọpẹ́ àmì àṣìdì o. omi kan náà lájọ mú ọmọ Yorùbá tó máa ń sọ màá yá. ó ṣe ọpẹ́ fàṣìdì mo dúpẹ́. ìmúlẹ̀ tó lùgbà ètò ń jẹ́ àṣẹ omi ọmọ Kọ́lá olé mi Fàtáyì o. aláṣẹ area entertainment services and logistics ọmọ logistics yẹn ló fi ń ṣe wọ́n lè ṣe bàbá Túndé. à ń tó gògòrò ẹnẹsí ṣàpè azu real wine and spirit store àtúnyẹ ìyẹn ọ̀tọ̀. àtúntà màlúù lódìndín bó fẹ́ ṣe bàtí bó fẹ́ ra àgbò bó fẹ́ ra màlúù. sáré máa lọ sí rí àfàmù àgbè fún ẹ o. tó bá ti sanwó lámúlẹ̀ gbà ó bó bá ti rí Ṣínédú Àkànní àdé ọkọta àbọ̀ lọ́rẹ́ bàbá Stephen bó bá ti rí olórí ọ̀dọ́ bó bá abúlé ẹ̀gbọ́n èèwà wọ́n á gbẹ̀ràn fún ẹ tó bá ti sanwó ṣá. iṣẹ́ lọ tó ń jẹ sáyẹ̀dẹ̀ mú kí ẹ. olùgbọ́ ọkọ̀ táyé tí màmá rẹ̀ o. Yétúndé láì fún àyàmọ̀ rẹ̀. ìyàwó létí ò gba nonsense láàyè o. Yétúndé tí ó kì í bínú ẹnìkan torí pé kò ráyè rárá. owó màmá tó nílìyà náà mi ò. ayé tí màmá mo kí ẹ o. ẹ lọ sí ìjà o. ọkọ̀ tọ́lá ní bàbá Tàlíà ó gẹ̀ẹ́sì ó gun mọ́tò ó tún gàràfà kí lẹ ti fẹ́ kó ṣe òye àmẹ́lẹ̀ òkè àṣọ ìṣàwò mi ẹ̀ lẹ́sìn. ìwọ náà ó kú kálẹ̀ ìṣàwò ó kárí gòdògòdò mẹ́sì mọ́ ọmọ rẹ̀ ọkọ̀ tàdùn ní àdémi sòlíà ọkọ̀ ayọ̀mídé súlì ìyàtú gòdògòdò tọ́jú ayọ̀mídé súlì àtò dáadáa o. múrí ẹgbẹ́ dákú kálẹ̀ o. no connection mọ̀ọ́rẹ́ àwọn bàbá Ṣọlá kú kálẹ̀ múrí ẹgbẹ́ dá. èèyàn Tọ́pẹ́ náà ti ka bàbá Túndé. èèyàn Tọ́pẹ́ náà sọ̀nà àwọn náà wọ́n. ó jábọ́ kó fọ́.
33 times èèyàn yá mẹ́lọ bàbá lọ́ládé Ìyábọ̀dé ó ṣe ọlọ́run ìyálájẹ́ ìsgágá gẹ́gẹ́ ó ṣe ọlọ́run Ìyábọ̀dé Jimmy Sexy Indomie full option Bumi student iṣẹ́ fóbò Rẹ̀mí Sanction ó ṣe má sọ̀rọ̀ àti òyì ó ṣeun ó kárẹ̀ student tó ṣe ayálẹ́kan ọba yìí ó ṣeun o amúlùdùn lágbègbè. ẹ̀rí tọ́gbọ́n náà ti ga bàbá Túndé. alátàmọ̀ pé láti bá tù mí o. èèyàn ti fẹ́ Olúwa ẹ̀gbọ́n ti fẹ́ Olúwa àmọ́ pé ṣeun. ẹ káàbọ̀ láti Mẹ́kà sí dáadáa lẹ́dẹ́ àmọ́ pé sẹ́ksì. ẹ tọ́jú Àṣàbí ọmọ mi Àṣàbí ó níṣẹ́ lọ́wọ́ ó ní kọ́mpìnì. ọmọ mi Àṣàbí máa ń jùlọ Àṣàbí á. kó kọ́ lè bàbá bọ́sẹ̀ dé igbe alukóra mi sì yẹ ṣe wọn pàdé tèmi ò yí amẹ́ràn tipátipá báńkù bá ìyọ̀dí nkúdí igbe bàbá àlíà bàbá bọ́sẹ̀ dé o ó ṣe bàbá lọ́lá mi sáfẹ̀ ìjọ ṣeun ọtí tech agbanàkí tó ti pẹ́ nínú zoo ọtí mama. ẹ bá ń tọ́jú lamba planet o ẹ tọ́jú àmúdáyé sùnfò dáadáa àwọn ayé oko lówó tó yé ẹ ṣàrọ̀ra ó ṣe kòyókò tá ò fi kì í. Olúwa ṣáde jọ̀wọ́ o. Tọ́pẹ́ náà ti ga bàbá Túndé. Ẹ́sìké orí mi dákun pé orí mi dákun pé jàmíjà. Ẹlẹ́dàá mi dákun o dákun gbà o ẹlẹ́dàá mi dákun gbọ́rọ̀ mi rò. nǹkan pàtàkì ṣàlọ́jọ́ mi jẹ́ tọ́pọ̀ ohun dùnnú ṣàlọ́jọ́ mi jẹ́ o. fẹ́ni tó bá lówó ẹ lápò tó bá lálàáfíà tọ́pẹ́ wà á fi dúpẹ́ fọ́ Ọlọ́run ọba ní bàbá Túndé Eskay Balinga o. ọlọ́ọ̀bá tó ń fún ẹ ṣe a máa fún ẹ ṣe lọ ó mọ ṣẹ́ níṣẹ́ ó ti lóyà 101 ọmọ ológun Eskay Balinga Eskay ṣeun ó ṣe jégún lẹ́rẹ̀ ní o. èèyàn tó yá mẹ́lọ́lẹ̀ ẹ̀sìn kí ó ṣe wọ́n. Tọ́pẹ́ nísẹ̀yìn ni mo mọ̀ ọmọ o. ọmọ ìsẹ̀yìn mo mọ̀. mo mọ̀ pé Ọlọ́run kẹ́mi Ọlọ́run tó fòrè fújì ó fi pọ́n mi lé. Ìsẹ̀yìn mo mọ̀ ìsẹ̀yìn mo mọ̀ pọ́lọ́hùn kẹ́mi Ọlọ́run tó fòrè fújì ó fi pọ́n mi lé. Tọ́pẹ́ má ká mi wọ́n mọ̀ o.
mi ò sí irú ẹ̀ ẹ má ká mi mọ̀ wọ́n. ọmọ àyàn wálé máa rọra àwa làwọn àwájú ẹ̀kúlé lẹ́wà ẹ má ká mi mọ̀ wọ́n ọmọ òjàre. tèmi tó pẹ́ mo pọ̀ o. èmi kọ́ mọ̀ pé mo pọ̀ mo yàtọ̀ sáwọn olórin tán máa yí nìke wọ́n máa yí ní padà lágbóolé orin ìsẹ̀yìn mo mọ̀ ìsẹ̀yìn mo mọ̀ pọ́lọ́hùn kẹ́mi ọlọ́run tó forí fújì tó fi pọ̀n mí lé. abájẹ́ lọ́la mi báwọn sátì o ọmọ tó bẹ̀rẹ̀ sí Ifá o àwọn náà gbé fújì fún wa ká máa fi ṣara rin dín lálẹ́ nílé lólúyọ̀lé ni ìláyọ̀ ọlọ́run táyìndé sáfẹ́fẹ́ rè bàúsá tì mí o abájẹ́ lọ́la. ìsẹ̀yìn mo mọ̀ ìsẹ̀yìn mo mọ̀ pọ́lọ́hùn kẹ́mi ọlọ́run tó forí fújì ló fi pọ́n mi lé. ìbà fáìlà tó ń jẹ́ kọ́ọ̀lì tí ò bàbá látìká bá mi kébé ní kúrara ìyẹ̀rù ọmọ kan lọ jẹ ọlọ́run jẹ́ ara yìí lápẹ́ o ìsẹ̀yìn mo mọ̀ ìsẹ̀yìn mo mọ̀ fọlọ́run kẹ́mi ọlọ́run tó forí fújì ló fi pọ̀n mí lé. igi jẹ́gẹ́dẹ́ Àyìndé Wàsíù Máyégún general olórí ọmọba Ìjẹ̀bú Òde Àyìndé látàmátà ṣe o nínú olórin ọlọ́run jẹ́ ara Àyìndé pẹ́pẹ́pẹ́ ìsẹ̀yìn mo mọ̀ ìsẹ̀yìn mo mọ̀ fọlọ́hùn kẹ́mi ọlọ́run tó forí fújì ló fi pọ̀n mí lé. ọ̀gá mi Alábí sáàyè ọ̀gá mi Alábí Pasuma ìbá sí látò ọmọdé tọ́lá ọ̀gá mi Òṣùpá sáàdì o fújì máa dé tán bàbá tọmọ bọ́ làwọn bàbá aláṣàkáṣà fóbíà nínú wọn bàbá tó ní Susanna bàbá tó Lámìlẹ́kan ọlọ́run jẹ́ àríyìn pẹ́ o ìsẹ̀yìn mo mọ̀ ìsẹ̀yìn mo mọ̀ pọ́lọ́hùn kẹ́mi ọlọ́run tó forí fújì òkè pọ̀n mí lé. wọ́n ṣe àníyàn bàbá Babátúndé ojú Eskay Balinga yóò ṣe wọn mọ́ dáadáa èmi á ṣe púpọ̀ ọdún láyé ọmọ tá a mọ̀ ẹ̀gbọ́n tí wọ́n lọ́ọ́ mọ̀ Balinga yóò ṣe wọn lórí pápá wà dé Balinga ó ti jìyà fáwọn olórin jù tó bá ní jí Bọ́lá Pasuma á ní mo ti jìyà gan lórí bọ̀bọ̀ yìí bóyá làwọn máa láìka á sọ fún á ní mo ti jìyà gan ìyá rẹ̀ lórí ẹ̀ bóyá mi gan tí mo jábúrò ẹ̀ á ní wá ń bí tọ́pẹ́ ọ̀gbẹ́ni mo ti jìyà gan ìyá rẹ̀ lórí ẹ̀ bóyá lùkò rẹ̀ mi sì tọ́pẹ́
same náà ló máa sọ fún ẹ jẹ́ ká fi wọ́n wé Jésù Tọ́pẹ́ tó kú fún gbogbo wa ìyá mẹ́lọ̀ kí ló dé náà. Balinga àkúkalẹ̀ ńlá mọ́ ẹ̀kú jìyà lórí olùgbàyè ẹ̀kú jìyà lórí ọgbà ẹ̀fá. Onífújì ló dáràn ẹ jẹ́ ká fi wọ́n wé Jésù Tọ́pẹ́ tó kú fún gbogbo wa ìyá mẹ́lọ̀ àtìgbà ká mú. MTN ṣìkọ́dé máa jọlá. Àdìsáàdé o àdìsáàdé o ẹ̀bẹ̀ sí mú sí ìbá o bàbá mọ́ríà DMS ó sì kú kálẹ̀ mi àdìsá àrẹ̀mọ Ṣàráfà yóò ṣó ọmọ Jíbọ́lá Pasuma àdìkún àdé Ṣàráfà o ó ní mú ṣe àjínà owó jẹ́jẹ́ níbà ọ̀dájọ́ tó ọ̀dájọ́ fẹ́gúngún orí ààrẹ mọ́ torí pa lọ́ndàstanding ni ó kárí àdìgún adé Ṣàráfà àmówó wá. Mo wá ní náà tí ká Tọ́pẹ́ omi ò fẹ́ rí ìtọ́mọ ní ìṣẹ́ Tọ́pẹ́ mi ò kí gba transfer ẹ ò yí àwọn ẹ̀rọ Tọ́pẹ́. Babajọlá Adémi òyìnbó Babalọ́ládé ní ìrísí àìdé Babalọ́gbẹ́rún sí ká bàbá Túndé ó gbọ́dé bá confirm orin wa. Lọ́ládé débẹ̀ confirm orin wa. Ọmọ ní gbogbo kọ́ńfà orin wa ó gànà Lọ́ládé débẹ̀ kọ́ńfà orin wa ẹ̀yìn dẹ̀bẹ̀rẹ̀ tó débẹ̀ kọ́ńfà orin wa. Kílẹ̀. Wọ́n ní gbogbo gánà tí ká máa kọrin lọ ọ̀tọ́rìtì gbogbo Mùṣín òyì àmẹ́lẹ̀ máa kọrin lọ amúlùdùn ló ń kọrin orí amúlùdùn ló ń kọrin o ṣìkọ́dù ló ń kọrin èmi lẹ́rù tó tó wo ẹ lọ ó tó wo ẹ lọ ẹrù tó tó wo ẹ lọ ó tó wẹ̀ lọ èmi gangan lọmọ ìyáyé orí kọjá kí ló jó mi nígẹ̀. Bàbá owó orí fújì yìí ló jó mi nígẹ̀. Ó ń jó mi nígẹ̀ ni o. Bàbá bá a tún dé. Olóńjó wọn nígẹ̀ ni orí kankan. Ẹ̀yin bàbá kan ó ń jó mi nígẹ̀ ni o. Ọmọ ìyá ayé orin bàbá ló jó mi nígẹ̀ o. Bàbá lọ́wọ́ ládé ó ń jó mi nígẹ̀ bàbá ni o. Ọmọ ṣọ́ọ̀ṣì ẹ ò rí gbọ́dọ̀. Èmi ni mo kò ṣàlùkù mọ́nù jẹ́kọ̀ ẹ̀mí. Èèyàn ti seven spin bàbá Gíwá. Ọmọ Akin Spartacus. Ọlọ́ṣẹ́ pẹ̀lú jẹyẹ ọ̀kadà senior man. Ẹ̀wà oṣẹ́ olúwa ẹ̀tọ́jú kẹ̀ndù pẹ̀lú Bíọ́lá mi conscious. Àti Ṣẹ́gun show ìyẹn Ṣẹ́gun King of Boys. Gbogbo wọn lágbó méjì tán gbà. Àfàgbé tọ́pọ̀ náà ti gbàdé wálé. Ọmọ àwọn àtàwọn onítàfẹ́fẹ́ ìkan lè sọ. Ó fẹ́ náà ó fẹ́lẹ́ ẹ̀sìn pé mi ò fẹ́ rí tọ́mọ ní ìjẹkórí ẹ̀ pé o. Ẹ̀sìn pé Balinga yóò ṣeun
àbúrò nọ́tìkà yóò kárí ẹ̀ sí kí o ṣeun ó máa ṣe Balinga yọ ọmọ dáadáa. Happy birthday to you. Èmi á ṣe púpọ̀ ọdún láyé àmì o. Nínú àlàáfíà ara ó máa ṣe Balinga yóò ṣeun èèyàn tọ́pọ̀ olórin lẹ̀ sí kí o ṣe. Ẹ̀sìn kẹ́mọ̀ ní gúnugún ikú léwe dandan padà gbà wá darí bó. Ọmọ today is a special day. Eskay Balinga. Ọmọ today is a special day. Eskay ọpẹ́ ẹ̀fọ́ many happy returns. Eskay area entertainment ọlọ́run má fẹ́ lóyún ṣe àṣemọ́. Today is a special day. Eskay. Today is a special day. Eskay many happy returns. Ọlọ́run bá fẹ́ lè ṣe àṣemọ́. Eskay Balinga yọ ọmọ dáadáa. Àkúrò tó yá mẹ́lọ̀ ó léyà ó wá ṣe Balinga Eskay ọmọ pẹ́ Fáráṣídì SP ọmọ tẹ́sí ọmọ lọ́lá Eskay Balinga wàtáyé pẹ́ ọmọ rí entertainment ó tà lẹ́nu ẹ̀rí tọpẹ náà tí ká bá àwò tọkọ tọpẹ olórin bàbá Wàsíù táwọn Balinga rè o. Wàsíù táwọn Balinga rè o. Ó máa ṣe wá sí èyí ó ṣe wọn. Ó yá mẹ́lọ bàbọ̀gbọ́n tọ́kẹ́. Ó jẹ́ Eskay Balinga bá jẹun lọ o. Tọ́pẹ́ lórí bàbọ̀gbọ́n tọ́kẹ́. Ẹlẹ́ṣin onítọ́pẹ́ náà ti ka èmi náà ń sọ. Tọ́pẹ́ láti ka èmi náà sọ ọmọọba èmi náà sọ ẹ̀tanú ni èmi lọ pẹ́ nínú mọ́tò tí wọ́n polówó ṣọ́gbà ẹ̀ o. Ọmọọba èmi náà sọ ẹ̀tanú ni èmi lọ pẹ́ nínú mọ́tò tí wọ́n polówó ṣọ́gbà ẹ̀ o. Eskay mi èmi náà sọ ẹ̀tanú èmi lọ gbẹ́ nínú ọkọ̀ tí wọ́n pè lómi. Ọlọ́ṣẹ́ ló ní pé wá kí ló ní pé náà ti kà ṣe tọ́lọ́ṣẹ́ bí múkùn. Kí lọ sọ pé aláàjì ìṣe ẹ̀kọ́ lọ́ṣẹ́ bí olóṣì. Kí lọ sọ pé láti ká ṣe ẹ̀dọ̀ lọ lè ṣe yéwù ẹ̀dọ̀ lọ lè ṣe sọ́jà ẹ̀dọ̀ lọ ṣe bí olóòrùn ẹ̀dọ̀ lọ ṣe bí smelly. Sẹ́mi bá kọ́ ọjọ́ ládùúgbò mi wọ́n sáré ṣe tíráìlì. Tí bá lọ ní ọdún ní Mùṣín ládùúgbò mi wọ́n sáré ṣe tíráìlì. Ẹni yóò tó mi bàgbà wọ́n sáré ká sókè wọ́n ní dọ́gbọ́n náà tí kà pọ̀sítọ́ lánìí ò ó lẹ́nu níbẹ̀. Ó tún ṣe nọ́mà ọgbọ́n mo ní èmi kọ́ bàbá lókè ní ẹlẹ́sìn ìṣàrò ọ̀rọ̀ èmi kọ́ ọlọ́run ní ìdálófẹ́ dọ́lọ́run lẹ́jọ́ tọpẹ́. Ẹlẹ́sìn ìṣàrò ọkọ̀ tọ́lá ní aláṣẹ tí gbé boutique ẹlẹ́sìn bàbá àlíà ó jàmọ̀ ọmọ èmi kọ́ aláàjì ìṣàwòrè ẹlẹ́sìn ní mọ̀ tó fà ó
èmi kọ́ o ọlọ́run ní ìta ló fẹ́ dọ́lọ́run lẹ́jọ́. èmi kọ́ sẹ́ èmi kọ́ ọba ọlọ́run ni ọmọ èmi kọ́ ọlọ́run ni o pápá èmi kọ́ mo mọ̀ pé ọlọ́run ni alẹ́bí báwo èmi tá a bá ti tà káàbì àtùpà mo dájí tọ̀nà wò ọmọ èmi kọ́ pápá èmi kọ́ mo ti bá fọ́bọ̀ ọlọ́run ọmọ èmi kọ́ bàbá lóde mi ọmọ lè sí ẹ lóde tìlú wa èmi kọ́ ọlọ́run ní ìta ló fẹ́ dọ́lọ́run lẹ́jọ́. ọmọ sáfẹ́jì bàbá lọ́lá o sáré wá òbí náà ti kà ṣe pọ̀ o wá òbí náà ti kà ṣe pọ̀ ni. sábà ìkàsáyé wá òbí náà ti kà ṣe é ṣe wá òbí náà ti kà ṣe pọ̀ ni ọ. sẹ́yìn orí bọ́ ṣe ń jòdì ọkùnrin mú yàwó ẹ̀ obìnrin mú bọ́bọ̀ ẹ̀ wá fàájì làwà o ẹ jẹ́ kẹ́ everybody ni o. ẹ̀yìn orí bọ́ ṣe ń jòdì ọkùnrin àwọn obìnrin mú bọ́bọ̀ ẹ̀ wá o fàájì làwà ṣe o everybody jáì lọ. torí pé eré fújì dùn gan ni everybody jáì lọ. àwọn àlùjọ fújì máa dùn everybody jáì lọ. gbogbo orin bá gbọ́dọ̀ ti kà mọ́ fọ́ everybody jáì lọ. gbogbo orin àlùkò rẹ́mísì mọ́ fọ́ everybody jáì lọ. gbogbo ní ẹ̀mẹ̀ sí mùsùlùmí òpó fọ́ ọdìjà ìlọ. gbogbo ní àdìgún sáràfà mo fọ́ ògẹ́bí ọdìjà ìlọ. ànábì ó ṣe náà torí mo ní ọ̀pọ̀ ènìyàn náà tún sọ pé. ẹ máa dúró kò tètè wá kò tètè wá kó máa dúró kò tètè bí. ẹ náà ṣì yàn máa lè. ẹ̀gbọ́n gbogbo tó ń jẹ́ tún rayọ̀ ọ̀pọ̀ ènìyàn náà tún sọ pé wọ́n ní tọ́pẹ́ alákọ̀ oní kí ló kọ náà kí ló kọ tó ń gaú kí ló kọ tó ń gaú kí ló kọ tó ń ṣojú kí ló kọ tó ń rànjú. èèyàn ké mọ́nì ànábì yóò gbọ́ àwọn èèyàn kan wá jáwọ́ pé ànábì àwọn èèyàn kan wá jáwọ́ pé wọ́n ní tọ́pẹ́ ṣeré gan tó bá jẹ́ ti fújì wọ́n ní tọ́pẹ́ láfẹ́ ṣe ti gbọ́ confirmation ṣe gbọ́ kókó point ṣe bá mú lòdùn ṣùgbọ́n gbẹ́dú sàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ oṣù ànábìnú ọmọ ìgbà tí wá gbọ́ pọ́pẹ́ mo bá sọ pé ọmọ ọlọ́run jọ̀wọ́ o má jẹ́ pé mi mo ṣe o nídìí iṣẹ́ fújì o tọ́gbẹ́ ọ̀nà tó ti ṣí ọ̀nà mi là ọ̀nà mi ní fújì music ọ̀nà mi ní bàbá ọgbọ́n. ó kárí ànábì ẹgbọ́n tájọ́ tójú tó jáde tù tó kú jẹ́ sí bàbá lóde mú sára àbá ọmọ aṣọ ẹgbọ́n gbèdé tó jẹ́tù ayọ̀ yóò ṣe ànábì ó ṣe ànábì inú àyà wa ṣé àmánú ní máfolúkú ó ṣe inú ààyè kárí ẹjọ́ tó yá mẹ́lọ́ tọ́pẹ́ ó ṣe ẹ̀ṣáré yóò ṣe ó ṣe àrógùn dábàá tó ṣe èdè àwa ọmọ tó lú ọmọ àìdè arógún sá orí àárẹ̀ ṣàṣe lè mọ òkú kalẹ̀ o ó ṣe bàbá má ní kó kalẹ̀ yóò ṣe ẹ tọ́jú àlà ọmọ alága dáadáa o ẹ má wojú ẹ̀ òyà mẹ́lọ rárá o bàbá má ní ṣe lè mọ yóò ṣe mú o ìwọ̀n tó yá mẹ́lọ bàbá má tún dé. ó ní pé kọ́lọ́hún máa pààlà ó fún wa o ìdojúkọ fújì làlà ó má ti bá ọmọ rẹ sáyé ọlọ́run máa pààlà ó fún wa
ìdójú kan fújì lálá ó máa dìbà ó. mo ṣe múlẹ̀ ẹgbẹ́ dákò kalẹ̀ yóò ṣe ó ṣe àbọ̀nà sọ máa yá wa. èèyàn bàbá olóró tọ́pẹ́ oṣù èèyàn tọ́pẹ́ náà ń bá àmúrí ẹgbẹ́dá ẹ̀jẹ̀ tó yá mẹ́lọ bá àkọ́kọ́ tọ́pẹ́. ó gbọ́ ebi ò lè gbàgbé àdúgbò ènìyàn máa mú sí i. ebi ò lè gbàgbé àdúgbò mi o ènìyàn máa mú sí i. ẹnjìníà lónìí ibikíbi tó ní dàgbà lọ ènìyàn máa mú sí i. ẹnjìníà lónìí pọ́nìyà tèmi bá dẹ̀rọ àṣẹ máa pariwo òkè sórí. ilé láti kẹ́sọ̀ òjò. àwa làwọn akẹ́sọ̀ òde àwa la máa fún ọ lọ́rọ̀ ọ̀sán àwa la máa mẹ́kẹ́ fún gbogbo orin tí wàá make sense gan àwọn àlùjọ wàá make sense gan ọdún tí bẹ̀rẹ̀ tó máa ṣe. wọ́n lọ tó ti bẹ̀rẹ̀ tó máa ṣàkọ́ wọ́n ti bẹ̀rẹ̀ tó máa ṣe. wọ́n tó ti bẹ̀rẹ̀ tó máa dẹ́ mọ́ ìṣègùn làwọn àdìo wọ́n lọ tó ti bẹ̀rẹ̀ tó máa ṣe. ilé táwọn ìskúrì ọmọ sars wọ́n tó ti bẹ̀rẹ̀ tó máa ṣe. ó sọ fún wọn gòmè ní ìṣẹ̀lẹ̀ ládùúgbò tiwa láéláé dédé àlàmà lówó dandan. gbogbo oníṣẹ̀lẹ̀ ládùúgbò yìí o dédé àlàmà lówó dandan ni o. gbogbo oníṣẹ̀lẹ̀ ládùúgbò yìí o láéláé dédé àlàmà lówó. ó ṣe múrí ẹgbẹ́ dágbò pé náà èèyàn tàbọ̀ náà sọ̀rọ̀ àyè ó ṣe múrí. oye yá mẹ́lẹ̀ múrí ó ṣe wò ó. nígbà tó kó lónìí bàbá kankan. ṣẹ́wárí bárò pin ṣáàdì ènìyàn. ṣẹ́rí bárò pin ṣáàdì ènìyàn. ìbáṣepọ̀ lọ́rùn fẹ́ ṣe bí ènìyàn. sp ọkọ evans ọkọ ọmọlọlá mi náà sp o. dpo gbogbo bá sp ọmọlọlá. ìbáṣepọ̀ lọ́rùn fẹ́ ṣe bí ènìyàn. ọlọ́run ìbá tí máa fẹ́ níyàn láṣẹ lórí ènìyàn. olùgbọ́ ọ̀gá pápá mo ti bá láhùn dá o. èmi mo ti bá láhùn dá o. pápá mo ti bá láhùn dá mo ti bọ́ lọ́hùn dá má jẹ́ mú wípé mi ò ní tẹ́ o. ìran tẹ̀tẹ̀ kì í tẹ́ láwùjọ ẹ̀fọ́ ẹ̀fọ́ ẹ̀fọ́. pápá kọ́ lọ́hùn máa ṣe fi wá ṣàwátì o.
a ò ní kọ́ sáyé ara mi kára ẹ̀ má padà tiwa kò tiwa ọlọ́run má ṣe fi wá ṣàwátì o a ò ní kọ́ sáyé ara mi kára ẹ̀ má padà tiwa kò tiwa. olùgbà ìsọ fún apá láwùn tó dákọ̀ ló máa dáàbò ọ̀gá kálẹ̀ wúlò fúnra wa ó dà wá pọ̀ àtàwọn tíṣẹ́ dà wá pọ̀ ọba má jẹ́ ká padà dọ̀tá ara wa ọlọ́run má ṣe fi wá ṣàwátì o a ò ní kọ́yìn sáyé ara mi káráyè má padà tún wá kan tiwa. torí pójú méjì lẹ́nu ọ̀bẹ ọmọ àdámọ̀ o. owó lójú kan tó mú ojú nìkan tó yàn káráyé má fẹ́nu oró mà wá jẹ́ ẹnu tó dùn tó jẹ́ tayọ̀ nìkan fi sọ tiwa. ọlọ́run má ṣe fi wá ṣàwátì o a ò ní kọ́ ìsáyé ọkọ̀ Yétúndé bàbá Rihanna tiwa kan tiwa. ó ṣe aláṣẹ rí àìta àtẹ̀mọ̀ tí mo rí rí olùkọ́ ètò ń jẹ́wọ́ àti òye ọmọ Kọ́láwọlé fàtà ìwà sórí ire o lọ́dún sí ni dídán mú dáadáa ọ̀gá mi àpadà sábúrú òní ìdíbà ẹ̀ bàbá Rihanna ọkọ̀ Yétúndé ọgbà etí màmá láìfò àyà yóò ṣe ọlọ́run má padà lẹ́yìn ẹ̀ ò náà àmì o àmì àṣẹ olùgbà ìwà sí omi bàbá onírìyànà ọkọ̀ Yétúndé. gbèmí débẹ̀. olùdarí bàbá Rihanna ó sún ọ̀gbọ́n ó yà kòkòrò. everyday na Christmas. olúwa mi kòkòrò. omi òkú ìpẹ́rí. ọlọ́run máa padà lẹ́yìn ẹ̀ o àmì o àmì àṣẹ. bàbá onírìyànà ọkọ̀ Yétúndé. olùbàyè mo ní lámbébé ò gbọ́dọ̀ wọn ní lálàtà. àlàyé ẹ̀gbọ́n lámbébé ò gbọ́dọ̀ ní lálàtà. ọ̀gá wa ó ní owó ò gbọ́dọ̀ wọ́n nínú ilé ẹ̀ àní ajé ò gbọ́dọ̀ nínú ilé ẹ̀. tọ́pọ̀ owó ò gbọ́dọ̀ wọn nínú ilé ẹ̀. tọ́pọ̀ mo ní ayé má mi sọ̀rọ̀ tí ò dá o. ẹ má lọ bẹ́ mi sọ̀rọ̀ tí ò dá. àmọ́ ó kọ́ má lọ bẹ́ mi sọ̀rọ̀ tí ò dá o. ìgbé ọ̀rọ̀ tó bá lè bá sójà sọ ọ̀rọ̀ tó bá lè bá mọ́tẹ́kùn sọ ọ̀rọ̀ tó bá lè bá kidnapper sọ ẹ má lọ bẹ́ mi sọ̀rọ̀ tí ò dá o. tọ́pọ̀ mi ò fẹ́ rí ẹ̀ẹ́dọ́ túnbé ẹ̀sìn ọ̀pọ̀ Ifá ọkọ̀ tọmọlọ́lá tọ́pọ̀ mi ò fẹ́ rí ẹ̀ rárá o. àmọ́ òtá ó bá lè kà kó kálẹ̀ o. ẹrù ìtọ́gbẹ́ náà ti kà bà dọ́gbọ́n tọ́kọ́ ẹlò ó di gbòlà gbòlà ó di gbòlà ó di gbòlà 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 ókè ó di gbòlà 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 SP ọ̀pọ̀ Ifá ló ń bọ̀ lọ́nà yẹn ó di gbòlà. ọkọ̀ ọmọ lọ lámì SP o ẹ̀gbọ́n Balinga ẹ̀gbọ́n tẹ̀sí pé Balinga o SP ọ̀pọ̀ Ifá Rashidi yóò ṣe ọmọ Àbújá lọ́rọ̀ wa o òkè lọ́rọ̀ wa ò yá mẹ́lọ màdọ́jọ́ ọ̀pọ̀ Ifá Rashidi SP ó kàrí bàbá olóyè yóò ṣe àrídùnnú gbogbo yé wa àrídùnnú gbogbo yé wa o òkèlà yé wa Rashidi ọ̀pọ̀ Ifá èèyàn tó yá mẹ́lọ màdọ́jọ́ ẹgbẹ́ ọ̀pọ̀ Ifá Rashidi màwárí tọ́pẹ́ lórí ìgbàgbọ́ ọ̀gá ọlọ́pàá ọkọ̀ tọ̀gá ọlọ́pàá ẹkúnáwó mi náà ti kà lànà o ẹkúnáwó mi náà ti kà jojúmọ́
ẹlú tọpẹ náà tí bàbá tó lówó tọ́ta. ọgbọ́n ta ni nínú yín. èwo nínú yín náà. èwo nínú yín sẹ́. èwo nínú yín ló lóhùn ò gbọ́ pa. àwa ń jayé o ojoojúmọ́ la máa ń jayé o ọmọ jayéjayé ni wá o every time la máa ń jayé o ojoojúmọ́ la máa ń gbọ́pẹ́ o online wọ́n tún sanwó o ó ṣàmọ̀ pé mi sẹ́ẹ̀sì o ẹ̀gbọ́n ti fẹ́ olúwa ó ṣe àṣà bí mo rí èèyàn tàbí kọ́ bèbí mi o ojoojúmọ́ la máa ń jayé o ojà rówó ṣayé o bàbá má ní ojú Tope Nautical ó ṣe ọlọ́run o ò bójú mi jẹ́ o ó ṣe ọlọ́run o ò bójú mi jẹ́ o ọmọ kò yó ti yó ọmọ kò yó ti yó ọmọ kò yó ti yó ọmọ táyétáyé ni wá o torí wọ́n ti gé tí mi lọ wọ́n ti gé tí mi lọ o. Tọ́pẹ́ wọ́n ti gé tí mi lọ o. olùgbà o ní ìgbà nǹkan kan mọ́ ń gbọ́ pa ọmọ òde owó ló bá mi o tó kú bọ̀ ọ̀rọ̀ tí ó bá yọ owó full option ó ṣe ọlọ́run yábọ̀dé wọ́n ní gbọ́kọ̀ bàbá ẹ̀dẹ́ o ẹ jọ ẹ má gbé dọ́dọ̀ mi o torí wọ́n ti gé tí mi lọ́mọ bàbá tó dé. ibi tó bá pé lélé sí lélé ń wá ọlọ́ṣẹ́ ibi tó bá pé tọ́pẹ́ sí ní ìtọ́pẹ́ ń wá o ìtọ́pẹ́ ń wá full option wọ́n pè é síbẹ̀ ó ṣàyanjú hàn ni ó súnmọ́ kàdálà ò ní ó súnmọ́ òun kọ́ o ó súnmọ́ kíláàmì irọ́ ní kò lè dé òtò òkè débẹ̀ ọmọ mo ṣe òkè lọ́bì ṣùgbọ́n kò sí gbẹ̀gbẹ̀ gbogbo wájọ wà náà ni.